wọlé létí kan. Bàbá dájú. Ẹ fọ wọlé létí kan alájí kẹ́ ṣàdúrà bí ọmọ fún. Kò ní ṣubú ara. Kò ní ṣubú ẹ̀mí. Kò ní ṣubú ẹ̀mí. Ẹni gbọ́ pé àbúrú ń pa ẹ̀. Ó ti múnú yín dùn, àti màmá múnú yín dùn. You are always so proud of her. Inshallah. Gbọ́dọ̀ láwùjọ. Wọ́lá quwwata illa billah. Ṣèbí ọkàn lóbi Muhammadu ṣàmọ́ mi láàárín ọ̀rọ̀. Lóbi ànábì ò ṣàmọ́ mi láàárín ọ̀rọ̀. Lóbi Muhammadu ṣàmọ́ mi láàárín ọ̀rọ̀. Lóbi Rasulu ṣàmọ́ mi láàárín ọ̀rọ̀. What am I saying? Tell me where you dey. Lati Saturday, I go meet you there. Cause I miss you every day. Call me any day, I'll be on my way. I'm one call away, no matter the situation. Girl, I'm not sure, keep my action. Don't do too much, I love you with passion. Jessica, Jennifer, family last shot. I will soon be like no more fornication. You run up, baby, my son. Girl, I want some. I say now you, only you, I want the sanction. Yeah, I'm all yakba for my catalog. When I only you, what I want for my mansion. Girl, I'm not here to they confuse you. Girl, I'm only here to they convince you that I love and I need and I miss you. Me, I love your body and your melanin. Follow me, go, give me ginger. Taking me high when my energy low. I never love you, finish, oh. Don't leave me, oh, Roma. Baby, let me take you to Ibiza. Let me put a ring around your finger. If you make the memory to linger, I will give you anything you want. If I go jet and I go galant, I no go fear. You do me tumba, but I don't care. I mean my feelings and I just wanna make you know. Tell me where you dey. Lati Saturday, I go meet you there. Cause I miss you every day. Call me any day, I'll be on my way. I'm one call away, no matter the situation. Girl, I'm not sure, keep my action. Don't do too much, I love you with passion. Jessica, Jennifer, family last shot. I will soon be like no more fornication. You run up, baby, my son. Girl, I want some. I say now you, only you, I want the sanction. Yeah, I'm all yakba for my catalog. When I only you, what I want for my mansion. Alhaj Abdul Latif Yusuf kana mabawa babba gwa Ishiwolan kana mabo ko mayo ko loju baba re Alhaj Tolawni kana mabawa ko mayo ko loju ebi re Ya Karim wa awle Allah man jaba jali Kamu raja kami silam ibu kau Allah la ilaha illallah Allah la ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah. Àwọn oníyèjì wọ́n dá sẹ́yìn
èèyàn ni wọ́n wallahi èèyàn ni wọ́n wallahi èèyàn ni wọ́n ọlọ́pàá kí màmá náà lọ Àmín. tí wọ́n jẹ́ màmá ìyàwó ọlá àánú Ọlọ́run ọlá agbára Ọlọ́run tó bá wà láyé náà yóò tún dùn náà tún ni yóò tún dùn náà ni màmá wọn tí wọ́n sì ṣe tọ́lọ̀ tí ó ti ṣe ẹ̀tún dúró tí wọ́n Allah akbar Allah akbar Allah akbar Allah akbar bẹ́ẹ̀ ni alhaja wa kọ́sà ìyá ní ẹ̀ṣà abíagbá abíagbá ní ìdíkẹ́tẹ́ bá dá ìfàsọ̀pàá láti kú lára àwọn ilé àwọn ọkùnrin mẹ́lò ẹgbẹ́ gúrù àwọn gbọ́ndù ní àwọn èyí lékè bára jí ò bára àwọn ọmọdé ìtọ́lẹ̀ kọ̀ọ̀kọ́ ẹ̀dá kìí èṣe ẹ̀kọ́ àfọmọ ènìyàn ṣe kò sí ọmọ ìyálé kò sọmọ ìyàwó tàà bá wálé àdá wọn mọ̀ yí máa ń gbé wọn síra wọn ní alájà ẹ̀ ní sunkún ẹ bá mi ṣàfihàn mọ́ Àmín. alájà ẹ̀ ní mọ̀ nira Àmín. iṣẹ́ àwọn tó kù náà yóò ṣojú ẹ̀mí yín Àmín. bẹ́ẹ̀ bá dáa ní títẹ̀ ìjòkó yẹ ní ìjòkó sílẹ̀ o ẹ dáa ní ọba tó wá fún yín níwà kò ní gbà lọ́wọ́ yín àwọn tó kù náà á ti wá ṣojú ẹ̀mí yín bàbá bá mọ́nà kọ́sùn olú ọmọ ọpẹ́ ní fọ́lọ́run tẹ́ ẹ̀ bá rí ṣe ń gọ́ kí lè lọ́ ṣe fọ́lọ́run tẹ́ ẹ̀ bá wà nílé tọ́ta yín bá ń bèèrè pé ìgbòlọ́jọ́ kù sí ń kọ́ kí lè fẹ́ ṣe fọ́lọ́run tẹ́ ẹ̀ bá láwọn ọmọ yìí tó ń kọ́ ọba tó ń bá yín tó báyìí àdánwò tí òfin ní bá yín tó mọ́ lọ́mọ́ gbé bá yín láyéláyé ọlá ṣáájú ẹ̀dá Muhammad ẹgbẹ́ àpapọ̀ ní ó jẹ́ yìí nìkan ọkọ ìyàwó náà wọ́n ń ṣe ní 20 àbá ọ̀sọ̀ ẹ̀mọ́ ìlànà bọ̀ wá ẹ̀mọ́ bá ní kawọ́ yìí káà sún ìgbé 30 bí ayé ẹ̀rọ mama ó di 40 mọ̀ ń gbàlẹ̀ bàbá ó di 50 bóyá ó di 55 gbogbo ẹbí ọkọ lápapọ̀ ọ̀rọ̀ yóò ní sú Ọlọ́run la ilaha illallah ọ̀là oṣẹ́lá Muhammad ọ̀là àmì lọ́dọ̀ Ọlọ́run la hawla eré yìí ó tóbi púpọ̀ jù bẹ́ẹ̀ Ọlọ́run kan ọ̀la bá ti yẹ́ sílẹ̀kùn náà báyìí dákùn Ọlọ́run máa ní sábà máa bẹ̀ láyéláyé wọ́n wá kí ọmọ mi kàfáyà tí ọjọ́ náà dàbí àná èyí tí omi tó kọ́ lórí olóòrí omi ayọ̀ ní lórí irú ẹsẹ̀ lẹ́kọ̀ọ́ mi tí yányán sì tán tí ò sẹ́ni tó lọ pépà náà tí náà kàfáyà báwo ni níjọ́ náà ti ní kí bàbá tó sún rẹ ló ti dá ìgbàgbọ́ wáyé àti ìgbàgbọ́ òbí ọ àtòkọ tó wọ́n sọ àtàfà àtòjòkó àtẹnitọ́fẹ́ àti ibi tó ti pàdé ẹ̀ àti ibi tá ti jòkó ẹ̀ àti ibi tá ti ṣèdèkáwẹ̀ àti tí ó jáde lára rẹ̀ ọlọ́sọ ayé akọ́tò náà iná ńlá ìzáwà àdá alfa ọlọ́ba ti ṣe àdéhùn kò sí tàbí ṣùgbọ́n àdéhùn ọlọ́ọ̀bá kì í yẹ ọba tó wá dé méjèèjì náà kò báyìí tí àwa fẹ́ so ní tọ́lọ̀ ti so ọlọ́run àbí tó bèèrè bẹ̀rẹ̀ ọlọ́run àìmáyé igi míì tí wọ́n so ti já eléyìí tí a fẹ́ ṣe lónìí ọlọ́run òdìjọ́ já láyéláyé o bákọ̀ọ́lá sáájú ẹ̀dá a sọ̀rọ̀ lọ́wọ́ a sì so igi àwọn obìnrin láti ilẹ̀ ṣe lọ́nà rẹ̀ bismillahir rahmanir rahim wà ní àyàtì أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. ọlọ́run ní nínú àwọn obìnrin ọlọ́run òun náà ní pé kò ṣe ìtàkùn àtàbò ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا àfíwájà ọlọ́run ní látara ẹ̀mí ara yín kọjá yín lápá àtàbò obìnrin mi ìlú múfúrádù fún jámù wo lò fún ọlọ́run tó wá ṣe gbogbo àbáyọ̀ ọlọ́run ní ká máa súnmọ́ ara wa nínú àwọn ẹranko mẹ́ta kan bẹ tọ́rọ̀ ń dá akọ ni wọ́n kọ̀ sábo nínú wọn
ṣùgbọ́n agbára èmi ọlọ́run pé ẹ máa bímọ wọ́n sì máa bímọ aláàkọ́ bẹ̀ òní kánnakánná ẹ lè rí abo kánnakánná akọlọ́lọ́ ń dá wọn bó bá ti fò wálẹ̀ gbogbo ẹyin tó bá ti lè gbé ọgbẹ́ yẹn adìẹ ni ọgbẹ́ pẹ́pẹ́yẹ ni tó bá ti sàbálé pé ọlọ́run ó ti ní kí n gbé bí mo ti ní gbé yóò sì lọ́mọ náà lẹ́ẹ̀kan náà. Allah. ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ òun náà di adímọ́nákú kò sí abo ẹ̀ kò sí apọ̀ ẹ̀ bọ́lọ̀ ti dá wọn nù ni ọlọ́run tó wá dá ọba yìí ọlọ́run wọ̀jẹ́ náà bẹ́ẹ̀ ni kó máa wá dá wà ráhàmà ọlọ́run ni mo wá jẹ́ pé ọkọ ìyàwó dákùn máa wò mí láàrin ìṣẹ́jú márùn-ún ọlọ́run ni mo wá fi ìfẹ́ sí ara yín wà ráhàmà Ànábì wa Muhammad sallam ó ní àníká sunnati wa máa rọ̀jú wá sunnati wa láti ọkọ bá fẹ́yàwó ọlọ́run ní Ànábì ní súnà tèmi ni ẹni tó bá lóun fẹ́ di fadá àbóun fẹ́ di mọ́dá Ànábì ní kò sí nínú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ akọ alẹ́ fún púpọ̀ jù nípa ọ̀rọ̀ olóbìnrin dé ọkọ̀ wa púpọ̀ torí Ànábì jóyé wa pé ní gbogbo òbí tẹ́jọ́ ọba fẹ́ láyé èdè tọ́lọ̀ yọ ní àtẹ́fọ́ta àìní má fi làákà rẹ má fi kọ̀mpí àti kàfáyá ọmọ èkèrè gbogbo ọkùnrin tí bá ń retí tó bá tọ́ lọ́dọ̀ obìnrin ó ṣe mistake ayé tá ń lò yìí kọ́dà tẹ máa ẹ̀wà tó dòkó obìnrin ò lè ríru ọkọ tó fẹ́ ọkọ ò lè ríru ẹni tó fẹ́ àmọ́ mọ́lẹ́kì ara wa ni bọ́nà tí wọ́n ṣe yìí yàwó ẹ̀ níyàwó ẹ̀ Ànábì wa Muhammad sallam ó ní master bada abdu khairun mimma tatakwa láì Ànábì ní kò sí oore kankan nínú pé gbà náà pé èèyàn sin Ọlọ́run ọba tán khairan min zawjatin salihah Ànábì ní kò sí oore ní dúkẹ́ yóò níyàwó tó dáa ó ní ìyàwó tó dáa náà iná àmàràhá àtọ́ àtìhù ó ní bó bá ti ń pàyàwó rẹ̀ láṣẹ yóò sì máa tẹ̀lé wáyé ńlá lọ́rọ̀ ilé sàrátìhù Ànábì wa Muhammad sallam ó ní ìyàwó tó dáa láyé yìí tó bá ti wò lẹ́ẹ̀kan náà èyí wò ìyàwó ẹni kí o Franki Ànábì wa Muhammad sallam bàkásà ní fàṣàmà tó máa wo àwọn ìyàwó rẹ̀ báyìí àwọn smile yìí àìwò ìyàwó rẹ̀ wọ́n ní bàṣáṣà tó wájú àti àtìmọ̀dí káwa túká tí àwọn ọba ní ọlẹ́ẹ̀rẹ̀ wa kí ọ máa yọ̀bọ̀ Ànábì ní tó bá wo ìyàwó rẹ̀ kọ́ ojú rẹ̀ aṣẹ́gidi àtúká. wà ní abísọ́mà àlẹ́yà ń dábà àlẹ́yà àbísọ́ ti hù. bí ọba ní pípọ̀ bá ti wá sí ilé tóbi ò sí ilé kí tí wọ́n jọ ládùn rẹ̀ yọ máa sọ. iná sì ra wà máa ní. obìnrin aṣọ owó ẹ̀ aṣọ ẹ̀mí ẹ̀ ayélujára ayé ìdàkúdà bá a bá ti lè fi ọmọ fọ́pọ̀ bàbá tó bí àtìyá tó bí díẹ̀ làṣẹ wọn abẹ́ ìpé ọmọ ọkọ̀ bá bàbáyá bàbá ọ̀lẹ́tọ̀ pé bàbáyá pàmílẹ̀ ìsìn hàn ọkọ̀ ẹ̀lọ́ ọkọ̀ pé dáàbò kéèkì ìyọ̀dá tí yóò tà nípa Muhammad sallam ó pè Fátímà tí ọ̀wá títì wá wá tí ọ̀dáhùn anígbàgbà bàbá àníkò pé náà ọkọ̀ mi ò ti fún ẹ̀rọ alẹ́bí tó bá fún ọ níyọ̀dá. Báṣọ̀run Ìtẹ̀lẹ̀ Alhaji Kozim tí àjọ ń ṣe tọjọ́ ọjọ́ rẹ̀ ó ń ṣe ìyàwó fún ọmọ ẹ̀ Alhaja Kafaya àti Alhaji Jamiu kí Ọlọ́run kó fi àlùbáríkà sí ìgbéyàwó wọn kí wọ́n bára wọn dọjọ́ alẹ́ ẹ̀mí gígùn àlàáfíà ara kọ́lọ̀ yọ̀ǹda fún wọn àrísìkí tó pọ̀ kọ́lọ́run kó fi síbẹ̀ kó wá fi ọmọ alálùbáríkà kó fi ta wọn lọ́rẹ ọlọ́lá haúlà wàlá kúwátà ilá billahi aliyul azim. wọ́n ní ṣé wọ́n fún ẹ ní ọkọ̀ yìí ni àbóhùn ẹ̀fẹ́ fúnra ẹ̀ àgbàbá ti gbó lọ́wọ́ pé tó ẹ̀rọ ẹ̀bọ̀dọ̀ fẹ́ ní o àbókò òun fẹ́ fúnra ẹ̀ kó fẹ́ fẹ́. alhamdulillah. ó ní ohun tọkàntọkàn ayọ̀ jáde ó sọ pé jáde tó o bá fẹ́ àìrọ̀ o gbọ́dọ̀ bá fẹ́ ni àbọ̀ ohun ẹ̀ fúnra yín lẹ fẹ́ra yín. mo rí mo lọ láì. ọ̀rọ̀ ti sọ rẹ̀. ọmọ yìí lè mo rí mo láìkẹ́. mo láìkẹ́. ok. láti ọ̀dọ̀ àwọn bàbá ìyàwó ṣé ẹ fọwọ́ sí pé kí Jamiu àti Kafaya kí wọ́n fẹ́ra wọn. gbogbo ara mo fi sí. wọ́n ní gbogbo ara làwọn fi sí bàbá ìyàwó náà sọ̀rọ̀ yẹn. ìyá ìyàwó náà ti sọ̀rọ̀. àwọn ẹlẹ́rìí náà ń sọ̀rọ̀. ẹlẹ́rìí kejì náà sọ̀rọ̀. gbogbo ẹbí gbọ́. ṣé ẹ fọwọ́ sí
àwọn bàbá bàbá wò ní. Àbúrò wọn aṣáájú wẹ̀ wọ́n náà fọwọ́ sàti gbogbo ara. Alhamdulillah. Bàbá, mọ̀ pé èyí lè ti pọ́ sí ìgbà lórí bọ́ láì. Wọ́n ní lẹ́yìn náà, ká lọ sọ́dọ̀ àwọn ẹbí bàbá kọ́. Inú yín dún ẹgbàá tọwọ́ tẹsẹ̀. Inú mi dùn. Ní ilé wa, ẹ ti rí. Mama. Mo fi gbogbo ara sí. Kọ́mọ̀ yìí bàbá, mo kọ́ yìí bàbá. Manani barika. Barika tó pọ̀. Á wà lára ìyàwó. Amina. Gbogbo àwọn tí kì í ṣe fẹ́ kó ní fún gbogbo àwọn ọmọ ọlọ́jọ́ tó fún ọmọ méjèèjì. Amina. Bàbá àti ìyàwó barika tó pọ̀. Ọlọ́run bá mi sọ̀rọ̀ wọn. Amina. Ibi tó bá kọ́ lè dé nílé ayé wọn bá àwọn ọlọ́run pàdé. Ọlọ́run sọ̀rọ̀ ní fàájì. ناصر الحق بالحق والهادي الى صراطك المستقيم وعلى اله حق قدره ومقداره العظيم. ẹrù igi náà ni wọ́n ti kó síwájú yìí nínú ṣẹ̀ríà èyí kan jẹ́ bí decoration ni àsọdákù gangan náà ní ẹ̀mí tó gbé dúró gẹ́gẹ́ bá ti ṣàlàyé fúnra wa tá a bá pàdé rẹ̀ báyìí a gbọ́dọ̀ tún máa sọ fún yàn láyé tá ibi tá a láyé dè pé kí náà tún bàjẹ́ ṣe ajá kàbáyátù ká tún á máa sọ bẹ́ẹ̀ fún àbí ká máa bèèrè pé kí là ń fi jáàbù ṣe kí là ń fi ìtẹ́ ṣe kí là ń fi tẹ̀síbà ṣe ó dọwọ́ rẹ pẹ̀lú ọlọ́run màmá rẹ alájà Khadija níbi tọ́lọ́run láti pàdé wọ́n fi ara ṣe púpọ̀ àwọn tá a kéré ìgbà mọ̀ ń gbà náà wọ́n náà mọ́ fọ́lọ́ ńlẹ̀ o bóbìnrin bá wọlé bọ́kọ ọ̀bá tí ìrọ́nà lọ kó mọ̀ pé iṣẹ́ wà lọ́rùn obìnrin gidi máa jòkó bọ́kọ ni yóò jòkó àdúrà lérí dáadáa ó dọwọ́ rẹ o obìnrin gidi bá a bá ti sọ ìgì tán kò àdúrà náà bẹ́ẹ̀ rí ibi àti ìrajà náà látún ti kó kì fún wọn ẹgbà kì náà látòní ó di èèwọ̀ fẹ́lòmíì láti lè gorí rẹ o gbogbo tí ò jẹ́ kọ́ máa parí kọ́ pọ̀ mọ́láyé nù ni ìjọ ìyá rẹ ti wọlé bàbá rẹ ọjúwọ́jú sẹ́lẹ̀ fún ọ lẹ́yìn bí rí báyìí o. Al-Qur'an al-Karim ó náà ní olùkọ́nà gbogbo wa láyé ọba ìjọmú yóò tó wòsàn fún yóò tó ẹ̀dí tí ó mọ́ yóò tó rẹ́ fún ẹ yóò tó ọ̀là fún ẹ àbẹ́kọ̀lá sáájú ẹ̀dá ìbá àbí ṣe àgbà àti jẹ́ tẹ̀gbà rèé àsìkáàrù làbí ṣe gbogbo ẹ̀gbọ́n náà mọ̀ àṣẹ̀gbọ̀dọ̀ máa sọ lé ìfún ọ ọ̀rọ̀ máa dọ́tì tí gbogbo ọ̀rọ̀ sí ẹgbẹ́ tó yìí kì ẹjá ní Allahu Akbar lẹ́ẹ̀kan náà Allahu Akbar ajá kàbáyá gbé ọwọ́ rẹ lórí tọkọ rẹ báyìí ó ṣí sókè báyìí Muhammadu Jami bí ọwọ́ rẹ ọ̀tún ọwọ́ ọ̀tún lé àbí lóbi rẹ bẹ́ẹ̀ àbánú rẹ bẹ́ẹ̀ igi tí iná mẹ́sọ̀ yìí ní àárín wákàtí yìí láàrin ìṣẹ́jú yìí ọlọ́run ló mọye igi tán ṣe ní déédé àsìkò yìí wọ́n láàjòkó yìí gbogbo bá ti ń sọ igi lágbàláyé lọ́wọ́ báyìí ọlọ́run mọ́ ṣe ní igi tí jẹ́ lẹ́yìn báwa fi àlùbáríkà sí i wọ́n lábẹ́ àwọn tó lọ fún wọn àwọn igi kàbáyá náà mẹ́sọ̀ fún Muhammadu Jami báyìí ọlọ́run mọ́ ṣe ní igi tí jẹ́ lẹ́yìn
tóbi rẹ Ọlọ́run abẹ́sọ ìdíná báyìí ọwọ́ kàfáyà wà lẹ̀. Muhammadu Jamiu náà wà ní òkè ọwọ́ Ọlọ́run wá wà lórí ti Muhammadu Jamiu. Ọlọ́run àfi tóbi rẹ̀ bẹ̀rẹ̀ àpọ̀lọ́ àfi ọ̀làdẹ́bí ọmọ bẹ̀rẹ̀ àpọ̀lọ́ wọ́n lẹ́ni tọ́rọ ìyọnu sí jù nínú wa bí táàmà táàdì dárúkọ bí o bá ṣe wà bí àìsọ gbogbo ọmọ náà àwọn àkàmẹ́ tọ́rọ ìyọnu sí jù ó lè jẹ́ pé bí tá a fọkàn síbẹ̀ náà kọ́ dákùnrin Ọlọ́run bá a ti fẹ́ so báyìí dákùn Ọlọ́run má jẹ́ kó tún tó ìkíní ìsùn fún ọmọ dákùn Ọlọ́run àlùkọ́lá aṣáájú ẹ̀dá ẹ̀wọ̀n afẹ́fẹ́ fúnra yín ọmọkùnrin 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 ọmọbìnrin 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 gbọ́dọ̀ kò ti ṣe náà nù. بفضلكم بسم الله الرحمن الرحيم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا الحمد لله الذي خلق من الماء بشرا وجعله نسبا وزارا وكان ربك قديرا الحمد لله الذي حلل النكاح وحرم زنا ولا نكاح الا بمحال وولي وصداق وشهود والصلاه والسلام على سيدنا محمد صلى الله عليه وسلم القائل في حديث النكاح سنه وما رغب عن سنه فليس منه اللهم انا قد سوينا كفايه لزوجها محمد جابر على ملتك وعلى نبيك محمد صلى الله عليه وسلم اللهم بارك فيهما وإما شملهما ووافقهما كما وفقت بين وكما وفقت بين إبراهيم وسارة وكما وفقت بين موسى وصفوة وكما وفقت بين سليمان وبلقيس وكما وفقت بين محمد صلى الله عليه وسلم وخديجة وعائشة وميمونة صلى الله عليه وسلم الحق بسم الله الرحمن الرحيم 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 لقد صدق الله رسوله يوم الحق لا تدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين المقصرين لا تخافون فعلم ما لم تعلموا وجعل من دون ذلك فتحا قريبا هو الذي أنزل رسوله بالهدى للحق ليظهره على الدين كله بالله شهيدا محمد رسول الله محمد رسول الله محمد رسول الله والذين معه شجاع ولا الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوه من اثر السجود ذلك مثل جمسل في الانجيل كالزارع أخرجتهم فآزارهم فإذا بس ولا سكي يعجب سراح ليس من الكفار وعند الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. àtìdílé ọkọ àtìdílé ọlọ́mọsàbà wa ṣe dáadáa fún yín ọba tó kó dà wá pọ̀ báyìí kò ní ju akálá yín láyé ọ̀la àti tóbi ọlọ́run ọba àánú ọlọ́run yóò máa bá wa gbé ilé ìgbàsẹ̀ ilé ìdákọ̀ ọlọ́mọsẹ̀ láti máa fún wa láwọn tó bá tó kù nínú àwọn ọmọ wa náà dákọ̀ ojúṣe mọ́sàjì ó kò bá wa láyé nínú àtẹ́ ìlẹ̀ ẹ̀ka. bisimilayi rahman rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar àmín. àwọn aráyé sọ pé kó dìgbà mi olówó orí mi ló jẹ́ fìlà mi ṣọmọ kátígórì kàlí ìtìndé pa mí bíbá mi ẹ̀kún ọ̀tá tẹ́lẹ̀ tani me and you we be two man army. Tell everybody make everybody know we dey flow pure sachet flow. Fẹ́màtì gbàlejò this one no dey pirate o. So I say baby má jojú mi o, baby má jojú mi o, má jẹ́ káyé.